gòkè ìdánwò lókè wọn ni a ti àdúrà náà láàfin Ọlọ́run ó ṣe ńlá fún wa nìbàdàn. A sì máa dúpẹ́ náà. A máa yìn lógun. Alhamdulillah. Ọlọ́run ṣe ńlá fún wa gan-an nígbà àmọ́ iyọ̀ náà ni iyọ̀ wa ayọ̀ wa òdòkú irú eléyìí láàmú rí. It's okay. Ẹ jẹ́ àṣẹ kábíyèsí fún Olúbàdàn. Ẹni òkè Ìbàdàn ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́ka lórí ọ̀lẹ́lẹ́ owó lábí Ọlákùlẹ́yìn àti alábà àmójọ lálọ́bí ọmọ akíntúndókò ìjà kátàkìtì lóró ọkọ̀ ọmọ ẹkúnlọ́kọ̀ lọ́ba ọmọ afẹ́fẹ́lẹ́lẹ́ omi ayaba ọmọ ẹ̀ka amáríjà sọ̀rọ̀ lálọ́ ọ̀pọ̀ ẹgbọ́nà ọmọ àgbẹ̀jà gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ lálọ́ ní ọkọ̀ òde. Owó làbí Ọlákùlẹ́yìn àjẹlí ìfọ̀ òkú òde àjẹwọlé pọ̀ òkú òde ó ní bàbá àbàdàn ó kú àbọ̀. Ẹrẹ́gbẹ́ o gbogbo ọmọ àbàdàn wọ́n gbé bàbá kú òde kábíyèsí orí adé rẹ̀. Sir, how will you describe the inspection of Olubadan designate to the palace? I must say that I'm short of words. Because when the personal assistant to the Olubadan designate called me yesterday, that Kabiyesi want to come and see our level of preparation of the new palace. Right? I told him that our Kabiyesi has the right to inspect what will be his next place of abode, which is the Afin Olubadan Ibadan. And I think you heard what Kabiyesi said when he got here. You witnessed how he walked briskly into the palace, and you listened to him when he talked. His word was so clear without using any microphone. So we thank God. He has a lot of praises for us, the Central Council of Engineers. And he has a lot of praises for our city governor, His Excellency, Engineer Seyi Makinde. He prayed for him, he prayed for us, his sons, he prayed for the whole of Banana. So we thank God.
I'm amazed. In fact, I'm a bit surprised with the alertness of the Olubadan designate, despite his age. Baba is almost 90 now. That is the tradition of Ibadan, which cannot be wished away or changed. The issue is we have to accept the system that has sustained us for years, that has been a pride to Ibadan land, and that has even been an envy to many towns in Yoruba land and in Nigeria. Do you know that Ekpe town copied our system? Do you know that many countries are even making research on how Ibadan traditional chieftaincy is being organized? Which means we must thank God and thank ourselves that our forefathers, they were so intelligent to give us a legacy that will last throughout at any time. So when people are complaining, we don't have problem, because the next Olubadan, the Olubadan, send no seats. You don't hear about going to court or delaying coronation of Oba for years. No. You know what is happening in some major towns in Yoruba land? So let us thank God that we are recruited with a traditional system that can stand the test of time, that can do progress and development to our fatherland. So what is your expectation from the government? Olùrànlọ́wọ́ bàbá wa Ọba Olakulehin tán pè mí lánàá pé bàbá lóun ti ẹ̀fẹ̀ wá wo ibi tá a bá ṣe dé. Báyọ̀ pé wo táwọn ń rí lórí fíìmù bóyá Photoshop nìkan náà. Àwọn ọmọ wo kúrò fún ẹ jẹ́ kán máa bọ̀ kó wá wò ó. Bàbá sì dé lónìí, bàbá rí tó wú lórí. Inú bàbá dùn, bàbá ṣàdúrà fún gómìnà wa olóríire ẹnjìníà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Ó ṣàdúrà fún gbogbo àwa CCI, ó ṣàdúrà fún gbogbo àwọn ọmọ Ìbàdàn, ó sì dúpẹ́ lọ́wọ́ wa. Inú mi sì dùn pé nígbà kábíyèsí dé, gbogbo yín náà lè rí bàbá ṣe ń rìn. Bàbá rìn, bàbá tó jókòó tán, ẹ̀rí bàbá ṣe ń ṣeré pẹ̀lú ọba Adébíyìnpé gan. Nígbà tó bá Adébíyìnpé ní sójà ni bàbá tẹ́lẹ̀, bàbá yọ ẹsẹ̀ sí i. Gbogbo yín náà lè sí nígbà bàbá ń sọ̀rọ̀ láì lo microphone. Bàbá sọ̀rọ̀ lẹ́ni ó ṣàdúrà, ó ṣe gbogbo ẹ̀ pẹ̀lú fọ́dọ̀. Torí pé bàbá rí pé a sì mú àwọn bàbá lọ àwọn ìgbà tá a kọ́ tá a dìde, a mú wọn lọ àwọn yàrá kan pé yàrá yín ni o kìíní ní ọ̀kẹ́lẹ́ gbogbo. Àdúgbò lọ́rọ̀ lọ́hùn pé Ìbàdàn kò ní dàrú, kò sì lè dàrú. Gbogbo àwọn tí ń rò pé gómìnà ẹ mọ̀ ká nǹkan tí ọ̀dà Ṣèyí Mákindé lọ́rùn. Ọmọ Ìbàdàn gidi ni Ṣèyí Mákindé, ó sì nífẹ̀ẹ́ Ìbàdàn. Lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run àti lọ́pẹ́lọpẹ́ rẹ̀ ìlà fi parí ààfin yìí. Ṣèyí Mákindé ọ̀dà ọmọ Ìbàdàn láàmú láti kọ́ ààfin yìí tán. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀, sì máa dúpẹ́ lọ láíláí ni. Ó fi owó lẹ̀ fún wa, àwa náà sì dòbó ṣe ká lò ó ní tẹ̀ rí. Ẹgbẹ́ gómìnà mi àmọ́ tọrọ káàkiri bó mo fẹ́ tọrọ 800 million dé. And that is the amount of iye báyìí la need, and he made it available. Ìbàdàn ní dàrú kò sì ní fẹ́ dàrú. Ẹ ṣé gan.